ọkọ rẹ̀ nígbà mo wà ní ọkọ gáyé ọ̀yẹ́ mi báyìí èmi tẹ́ pọ́pọ̀ mọ́ ló ń jẹ mi ní ọkọ ayé single mother dáadé bíi wípé èmi mo wá jẹ tí ń jẹ tọ́kí bí bàbá bá fẹ́ fọ́ lọ́wọ́ owó pọ̀ mọ́ ní ló ń fún wa ọkọ́dà single mother ìgbé mi ẹ bá níbi single mother rẹ kò ní bá yẹ single mother èmi wá jẹ tí ń jẹ tọ́kí tí ń jẹ sẹ̀mú ìdí ọkọ bẹ́ẹ̀ pọ̀ mọ́ ni tí pátápátá á fi rí pọ̀ mọ́ sí lọ́wọ́ sí ọlọ́run ló ní ìfìlí ọ. mo fẹ́ sọ̀rọ̀ lórí sáǹdì yìí mo rí àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ń lo gan àwọn tó ti lò ní ìsinyìí mo fẹ́ wo ẹ má bínú o mo fẹ́ wo iye àwọn tó ti lo sáǹdì yìí 956 people under this sand kí lẹ́ ń preach pé single mother dá ṣe é bèrè lọ́wọ́ ẹni tó ń jẹ turkey wípé what is behind that turkey tí wọ́n ń jẹ kí ni behind the turkey tí wọ́n ń jẹ kí ni behind the ayé tí wọ́n ń jẹ báyìí yes ayé single mother dá ìwọ náà jẹ́ ti gbọ́ pọ́sọ̀ báyìí single mother dá sáǹdì yẹn wú ẹ̀ lò tọ́kọ ẹ bá ti sọ̀rọ̀ kan ní ìsinyìí wà dá lóhùn padà tọ́kọ ẹ bá ti sọ̀rọ̀ kan ní ìsinyìí wà dá lóhùn padà tọ́kọ ẹ bá ti sọ̀rọ̀ kan wà dá lóhùn padà pẹ̀lẹ́ ààbọ̀ ń tà máa bọ̀ single mother dáa gan a máa ń jẹ tọ́kì ó ṣe ti sọ fún ẹ pé ó ń jẹ tọ́kì wọ́n máa jẹ kúdà nígbà míì gọ̀ọ̀sẹ̀ gan tí wọ́n wá kan jẹ tọ́kì àdéhùn bá a pa odidi màálù wáyé tó máa bá a pa fún wa single mother dáadáa o ṣebí àṣàbí ọlọ́ṣẹ single mother ṣáà ni ó ṣe méèkì owó àti fúnkẹ́ kíndélé ṣebí single mother ni wọ́n ṣe bó ṣe méèkì ẹ̀ Ìyábọ̀ Òjó ó ṣe bó ṣe méèkì ẹ̀ single mother dáadáa àmọ́ jẹ́ ń sọ kankan fún ọ nígbà tí àwọn Ìyábọ̀ Òjó ń tọ́jú ọmọ wọn lọ́wọ́ they don't preach single mother wọ́n ti tọ́ débì kan ní ẹ̀sìn wọ́n ti jókòó wọ́n ṣe ń preach wọ́n ṣe ń sọ pé single mother làwọn wọn ò dẹ̀ ní choice ní sọ pé wọ́n try another relationship forget about it torí pé tẹ́ bá ti rí àwọn sáǹdì kan inú yá máa dùn èyí náà bí pé single mother wood àbí ilẹ̀ fẹ́ pé it's okay my dear it's not okay single mother máa ń ṣiṣẹ́ ni àwọn ṣẹ̀ṣẹ̀ kúrò ní ọkọ ni sáǹdì tí wọ́n dẹ̀ lò yẹn wọ́n jẹ tọ́kì lẹ́nu ni ìjọ tí wọ́n máa jẹ tọ́kì ní kan ṣe fídíò fún yín náà o and behind that turkey ní kan sọ ọ̀rọ̀ tó wà ń sálẹ̀ tọ́kì yẹn fún yín o you think it's easy to be a single mother ẹkún àdásán èyí tó ń sanwó lọ́ba yín sanwó school fees ọmọ àìwáyé eré o tọ́pọ̀ ń ṣètò kan ṣe ni pé kí wọ́n nìkan jẹun àní mi inú yín gan sẹ̀gbọ́n ọkọ ẹ̀ àtó mú oúnjẹ wá fáwọn ọmọ ọkọ ló máa raṣọ fáwọn ọmọ ọkọ ló máa ṣe gbádùn fáwọn ọmọ tó bá tún ní problem ilé tó tún gbé ọkọ tó ń support láti sanwó ilé yẹn ẹ̀yin ò sí ní single mother ẹ̀yin àtọkọ yín ní bírèkì ẹ̀ sí ní single mother ọkọ yín ò yọ̀ǹda yín láti ṣe single motherhood is not easy o kò easy o kòkò tó máa jata ìwọ tó bá jẹ́ kí di ẹ gbóná ọwọ́ rẹ̀ ó gbóná ó ṣiṣẹ́ mi yóò fẹ́ gbọ́n kò tí ń sáyé tà wá nísìn ó ṣiṣẹ́ ẹ̀mí ẹ̀ fẹ́ gbọ́n mo kàn ní kí n sọ fún yín nítorí gbogbo yín tí ń lo sáǹdì yẹn ní tí ń dùn single mother làwa single mother Ìyábọ̀ Òjó sọ fún pọ́ùn ní president single mother so tókè bá ti sọ ọkàn sọ mẹ́rin kúrò ń bẹ̀ ó sanwó ilé èrè lọ́wọ́ àǹtí ẹ̀ sáwọn náà sanwó ilé èrè náà sanwó ilé ìkò táwọn àgbé ìbà yẹn a sì ń gba 2 bed ní 1.5 à ń gba 2 bed ní 1.2 à ń gba 2 bed ní 2 million a sì ń sọ̀rọ̀ àwọn tó ń gbá island lọ́bìnrin tó ń gbalé lọ́wọ́ wọn àwọn tó ń gbé sáàdì àwọn ibìkan tó pé 3 million bá 2 bed o nínú Ìkòròdú tàwa náà ni o kàn sọ fún ẹni o so Ìkòròdú ó tún ní grade síra wọn o so má wọrí single mother tó wú ẹ tó fẹ́ ṣe yẹn má wọrí mo ti ògbó lábẹ́ sáǹdì ògbó ẹ máa bọ̀ àti tó jẹ́ pé bẹ́ẹ̀ ọkọ̀ ẹ̀kan ṣe kékeré fún ni o ti kẹ́rù kó lé o fẹ́ di single mother wọ́n bọ̀ ilé mọ̀ọ́sù ti pọ̀ lọ́dẹ̀ wọn ìyá wọn àgbà o ló jẹ wọ́n gàjí o ìyá wọn àgbà o ló jẹ wọ́n gàjí o ilé mọ̀ọ́sù ti pọ̀ lọ́dẹ̀ wọn ìwọ tó kọ ẹ bá nà ẹ tó ní good reason láti jẹ́ single mother ẹ̀yin ẹ̀kọ́ ni mò ń bá wí o ẹ̀yin tó jẹ́ pé torí tọ́kítà àǹtí ìsọ́káwọn ń jẹ ní ìsìn
ẹ fẹ́ fi jẹ́ single mother ẹ̀yin mò ń bá wí o.